SHEU LABEEB sọ pé ọ̀rọ̀ Tanilọ́hun ti kọjá agbára àwọn o. Wọ́n ló ti dọ̀rọ̀ ilé ẹjọ́, wọ́n ló ti kọjá agbára tàwọn, wọ́n lágbára àwọn ò ká mọ́. Wọ́n ló ti dọ̀rọ̀ ìjọba. Bọ́rọ̀ ẹjọ́ ṣe rí nìyẹn. SHEU LABEEB lẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi yẹn. Wọ́n máa ṣàlàyé fún wa bí ọ̀rọ̀ Tanilọ́hun ṣe jẹ́ ní àná 24th of October 2023. Láriwo tún sọ wọ́n ní another case ti jáde fún Tanilọ́hun o. Wọ́n tún ti gbé kéèsì míì dìde o fún Tanilọ́hun o. Yígbàdó íńtánẹ́ẹ̀tì tún laná. Àwa ò tiẹ̀ gbé mọ́tò láti mọ́kànnù ń bẹ̀. Àwa ti wò pé ní gbèsè tí ó gbẹ̀mí ṣé yóò gbẹ̀mí. Èyí tí ò dẹ̀ gbẹ̀mí ṣó fẹ́ gbẹ̀mí ni. Àwa ti mójú pò ń bẹ̀ àti yín nù ipe ẹ̀dára tó bá mú yín. Náà ní SHEU LABEEB tó ti gbé kéèsì míì jáde, àwọn èèyàn ń pè mí YORUBAWUYI. Àfáà yẹn tó wà ní Mẹ́kà táwọn ṣìrì tó wà ní Saudi ni ẹjẹ́ mẹ́nu kúrò ń bẹ̀. Ṣé wọ́n ilẹ̀ sọ pé àfáà LABEEB yẹn ẹ̀rí ìṣúra pé ó nífẹ̀ẹ́ ìyá lára ẹ̀, ìyá Tanilọ́hun dẹ̀ lọ bẹ̀ ó lọ dọ̀bálẹ̀ fún, bó tiẹ̀ jẹ́ wípé ìgbà tó ń dọ̀bálẹ̀ SHEU LABEEB jókòó lórí ìjókòó ni. Ṣùgbọ́n ẹ sọ pé wọ́n lèmi náà rí ṣúra ìyá lára wọn, ṣùgbọ́n mi mọ̀ pé wọ́n tún lè sọ pé Tanilọ́hun àwọn tún gbé kéèsì míì dìde fún. Ṣùgbọ́n SHEU LABEEB ti wá jáde. Ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn, wọ́n láwọn sì ń fly káàkiri ni. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n láwọn ò déédé sọ pé kínní, wọ́n láwọn kọ́ láwọn gbé kéèsì míì. Ẹjá gbọ́ lẹ́nu wọn. Ẹnu oníkàndá ti ń gbọ́ pọ̀n, ẹnu ọdẹ la ti ń gbọ́ mọ́tà. Nǹkan yan wọ́n ló ti kọjá agbára àwọn ni. New case tẹ́ ń wò yẹn wọ́n ló kọjá agbára àwọn. Ẹjá gbọ́rọ̀ lẹ́nu wọn. Ó yẹ sọ̀rọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àkí gbogbo jàmá mùsùlùmí jákèjádò àgbáńlá ayé pé a kú dédé àsìkò yìí. Orí ni mo wà, mo ń lọ sí airport báyìí, mo ń bọ̀ wá sí Ìlọrin. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá ń bẹ ní ẹ̀mí mi, mo sáré fẹ́ sọ nípa ọ̀rọ̀ tí ń lọ pẹ̀lú ọ̀rọ̀ Abdulaziz Adébọ́lá Tanilọ́hun. So pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀, Èkó ni mo wà tí mo ti gbọ́ pé wọ́n sọ yí pé wọ́n tún gbé lọ court on behalf kéèsì ti tèmi. A sì ti dáríjì, gbogbo wa ti dáríjì, àti panupọ̀ pé a ti dáríjì nígbà tí màmá rẹ̀ ti wá. So èyí tí mo padà wá gẹ̀ẹ́tì ìgbà tí mo pe lọ́ọ̀yà ni pé wọ́n nígbà táwọn ti gbé kéèsì wọ kóòtù already tẹ́lẹ̀ pé adájọ́ ó béèrè fún náà ni. Bíbéèrè tó béèrè fún làwọn fi gbé lọ sí court. Ẹnìkan kan ò ṣe nǹkan kan pẹ̀lú ọmọ yẹn mọ́. Because inna Allaha Ghafurur Rahim, kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀. So ìyá tó bí tó yẹ pé àwa náà ní irú ẹ̀ níyà ó ti wá bẹ̀ wá, kò sí nǹkan kan tá a fẹ́ ṣe sí i, kódà bí wọn ò bẹ̀ wá gan. So tiwa ni pé ká yànda èèyàn, ká ṣó bẹ́sìn wa ṣe rí, èlé ń tá sí wọn ti bẹ̀ wá, kí la tún wá fẹ́ gbà lẹ́yìn ẹ̀bẹ̀. So ẹ̀yìn bá ní nǹkan kan papọ̀ rárá mọ́. So gbogbo rúmọ̀ tí bá ń lọ, so ilé ẹjọ́ ló béèrè fún gẹ́gẹ́ bíi pé wọ́n ti tẹ́ńdà ọ̀rọ̀ rẹ̀ síwájú George tẹ́lẹ̀ náà. So ọ̀rọ̀ kóòtù yìí dẹ̀ sí ọ̀rọ̀ bíi agboolé tí wọ́n sọ pé a ti parí ẹ̀ ó ti tán. So documentary ni àbí kan fáìlì ìwé kan síwájú George tí George ó fi mọ̀ pé nǹkan yìí ti tán lóòótọ́, àwa aláfẹnusọ fúnra wa. So ọmọ kì í sọ̀rọ̀ inú agboolé ni ọ̀rọ̀ yẹn. So ọ̀rọ̀ mi ò ní gùn púpọ̀, mi bá ní nǹkan kan papọ̀ mọ́ rárá nínú ìjà, àti dáríjì yanyanyanyanyanyanyan. Inna Allaha Ghafurur Rahim. So àwa náà bímọ, so ọmọ wa ó sì sọ̀rọ̀, ọmọ ó jáde, ọmọ ó káàkiri àgbáńlá ayé, àwa náà yìí ń káàkiri àgbáńlá ayé. So ilẹ̀kùn sí lọ́rọ̀, ó níwájú lẹ́yìn. So kò sẹ́ńtílẹ̀kùn lè mú lọ́wọ́ o, kò sí ẹ̀dá náà láyé ẹni tí ó sọ pé mo perfect láyé, mo ò lè fẹ́ ṣọ́ ẹ kán má rí ẹ mú nínú ọ̀rọ̀, nínú ṣe. Kò sọ́nà tán lè gbà, kò sọ́nà tó bó o ṣe lè perfect ọ̀rọ̀ tó bá pé ẹ̀mí pé a fẹ́ ṣọ́ ẹ, a fẹ́ mú ẹ làwọn èèyàn bá ní sí ẹ, o lè safe. Àwọn bàbá wa nílọrin ọmọ nǹkan kan abalaye ni wọ́n ní kò sẹ́ni tí ò lè sì ṣe, kò sẹ́ni tí ò lè sì jẹ, kò sẹ́ni tí ò lè sì wí, kò sẹ́ni tí ò lè sì sọ, àyàfẹ́ ni Ọlọ́run bá fi ṣọ́ ẹ ṣọ́, ṣe bóun náà ló sì lè síra. Gbogbo wa ti dáríjì o,
gbogbo wa ti dáríjì yanyanyanyanyanyan tó tẹ̀ ti mú ìyá tó bí dìde wá láti odidi Ìbàdàn wá sí Ìlọrin bẹ̀ yẹn kò sí kankan tó kù mọ́ o àfẹ́ tí ò bá níyà àbí tó níyà tó ń sọmọ rẹ̀ nìkan ló kù. Gbogbo àgbáńlá ayé ti dáríjì, gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí àti dáríjì. So kò lẹ́sẹ̀ kan níwájú wa mọ́, kò lẹ́sẹ̀ kan níwájú wa mọ́, nítorí pé ilé ẹjọ́ yìí ṣe agboolé, òun ló fi rí báwọn. A dẹ̀ ti sọ̀rọ̀ pẹ̀lú àwọn lọ́ọ̀yà, èmi ti pè wọ́n lánàá nígbà tí mo gbọ́ lẹ́kọ̀ọ́ bí pé kí ló tún dé, wọ́n ní SHEU LABEEB bí ó ṣe lọ náà nù, pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ni kì í ṣe ọ̀rọ̀ ẹnìkankan yín. Ilé ẹjọ́ ó dẹ̀ ní procedure, ẹ ti mọ̀ kí àwa àmọ́ nípa òfin, so àwọn tó ń mọ òfin náà sínú, so àwọn lọ́ọ̀yà wa wọ́n ti ṣiṣẹ́ lórí rẹ̀ pé táwọn lọ́ọ̀yà rẹ̀ tán bá ti kọ òwe báwọn sí ní kọ́kọ́ òwe òun tó bá ti dé ní kóòtù, àwọn oníkàntà rẹ̀ àwọn náà support rẹ̀ náà ni kí báwọn ṣe máa ń ṣe nǹkan lọ́dọ̀ táwọn nìyẹn. Gbogbo àgbáńlá ayé tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí, wàláhì kódà mo ní kí wọ́n ra páàkì síbì kan kí n tó wọ flight ni, ó ṣeé ṣe kí n má rí ọ̀rọ̀ yẹn sọ mọ́ nínú flight mọ́ kó mọ́ lọ báyìí, mo lè fẹ́ kó go live kí àwọn yẹn máa gbọ́. This is first time tí n go live fúnra mi, èmi ò mọ̀ ṣe, mo kàn rò pé kí n ṣe fúnra mi náà ní bá tẹ̀. So Ọlọ́run sì ni kó máa gbà ṣíṣe. Gbogbo èèyàn tí ẹ gbọ́ bọ́rọ̀ yẹn ṣe lọ lánàá, kì í ṣe pé kéèsì mi tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o, kéèsì mi tuntun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o, wàláì kéèsì mi tuntun kankan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. Èyí tó wà ń lẹ́hùn náà ni nítorí pé a ti gbé ẹ̀hún pé ajá ìjọba tẹ́ bá ti dẹ́ sí yàn kẹ̀kẹ́ ní ẹ̀ ń fẹnu sọ pé ó dúró wọ́n fẹnu sọ, ìwé lẹ fi pè wọ́n pé kán bá yín gbẹ̀tọ́ yín, ìwé náà lẹ́ẹ̀tún kọ padà pé ẹ̀sìn kankan mọ́, ẹ lè fẹnu sọ fún wọn pé ó ti tó. Ìwé la kọ, ẹ rí i pé kí n ṣe kí mo èmi láti lẹ̀ ni mi ò establish kéèsì mi yẹn, tí bá ṣe ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ mi fẹ́ máa repeat orúkọ ọmọ yẹn mọ́. Kọ́sítà bá ti ní ọ̀rọ̀ ti tán ẹja yóò tán, káwọn mọ̀ jẹ́ kí orúkọ ẹni tó ṣẹ̀yìn ń gbà kan kó mọ̀ tún máa jáde lórí ahọ́n yín mọ́, sórí nẹ́ẹ̀tì mọ́. Tó bá ti ní nǹkan ti tán, ó tán náà nìyẹn. Kò sẹ́ni tí ò lè rìn, kò sẹ́ni tí ò lè sísọ, kò sẹ́ni tí ò lè sìrìn, ọlọ́mọdé á sìrìn, ọlọ́mọdé á sísọ, kò sí sẹ́ni anything. Wọ́n ní mọ́ lámúyẹ̀ mú ti lámúyẹ̀ fútí, ẹni tí ò bá tí ì kú gbogbo ohun tí máa ń ṣèyàn láyé kò tí ì bọ́ fún, oríire ò tí ì bọ́ fún ọ, bẹ́ẹ̀ ni ìdàkejì náà ò tí ì bọ́ fún ọ, ìsinmi ò tí ì bọ́ fún ọ, bẹ́ẹ̀ ni wàhálà ò tí ì bọ́ fún ọ. mọ́ lámúyẹ̀ mú ti lámúyẹ̀ fútí, wàláhì ní ẹgbẹ́ wọn bá já o. Gbogbo ẹ̀yin tí ẹ ti rí ọ̀rọ̀ yẹn sí pé gbogbo wọn ti yànda, tẹ̀tún wá gbọ́ èyí tẹ́ gbọ́ lánàá yìí, kì í ṣe pé a tún lọ tọ́jọ́ kankan gbé o, rárá o. Wallahi billahi alladhi la ilaha illa huwal hayyul qayyum, bí Ọlọ́run ṣe dé láti mi, mo fúyẹ́ púpọ̀ lẹ́mìí púpọ̀, mo fúyẹ́ lẹ́mìí púpọ̀, mo fúyẹ́ lẹ́mìí púpọ̀. Mo kí alájí wa T-Money ọ̀rẹ́ mi tímọ́tímọ́, T-Money àwọn náà ń pè mí lọ́wọ́lọ́wọ́ báyìí. T-Money èèyàn dáadáa, ẹni Ọlọ́run, nínú àwọn èèyàn gidi tí ń bẹ nínú ayé ni T-Money wà ní Germany, ní ṣubú láíláí. Wọ́n padà fọmọ ẹlẹ́ náà lánàá. Wọ́n máa filẹ̀, ó dàbí pé nǹkan tí ó ti wà ńlẹ̀ tẹ́tẹ́lẹ̀ tá a ti sọ fún àwọn lọ́ọ̀yà wa tán ti gbé wọ kóòtù, òun náà ni adájọ́ béèrè fún. So òun kódà láìfù ní í ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, láìfù mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí mò ń sọ fún gbogbo ayé. So níjà pẹ̀lú ẹ o, kò sí kankan máa di tán yẹn tó pé ìyá tó bí dédé ìyá mi ni, so dédé ìyá mi ni ìyá rẹ o. Ìyá tó gbogbo ìyá lèmi dẹ, gbogbo tí ń jẹ́ ìyá láyé ni mo respect, gbogbo tí ń jẹ́ ìyá láyé mo respect, kódà ìbá àmọ́ jẹ́ mùsùlùmí, ẹ dákun gbogbo àgbáńlá ayé òun lẹ́ ń gbọ́ lẹ́nu mi yìí o, kò sí kankan láàrin wa mọ́ o, a ti foríjì yẹn pápátá yẹn àti dáríjì o. Ọlọ́run bá wa dáríjì àwa náà, gbogbo àwa tí àwa náà ń bínú káàkiri àgbáńlá ayé, dákun àfọlọ́ǹbẹ̀yìn ẹjẹ́ ajé ó tán kó parí. So ọmọ ìyá wa náà ni, a lè rí ti síbì kankan. Àwọn onígbàgbọ́ wọn ní Olúwa kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe pé kó ronúkìwàdà
a nídìí láti jàjà kúrórógbó so ẹ dákun bí tèmi ti mọ́ ń bẹ̀ nu o mi ò ní nǹkan kan tí mo tún bọ́ ọmọ yẹn nímọ̀ o gbogbo wa láti ti fọwọ́ sí pé epo ti tán gbogbo wa ní gbogbo àwa tí ó ṣẹ̀ gbogbo wa láti fọwọ́ sí pé ó ti tán kò sẹ́ni tí ó tún ní àṣẹ́kù kan sínú mọ́ kálukú náà bímọ náà gbogbo wa náà bímọ náà ó ti ń lọ almost something days níbẹ̀ yẹn nísìn so kò dùn mọ́ kálukú náà àkàn lágbára lórí ẹ̀ mọ́ láti pé ká lọ mú kó ń bẹ̀ ni àfi pẹ̀lú òfin ilé ẹjọ́ yìí múyàn kéèyàn ní ẹ filẹ̀ ìfún ọlọ́pàá níbẹ̀ wò lásán wọn ò gbọ́dọ̀ múyàn gan ni ẹ lọ́bẹ̀ ẹ sọ̀dà tẹ́kìn ẹ kọ̀wé sábàgà ní nsọ ọlọ́pàá pé abẹ́ sọ̀rọ̀ àádé nísìn ó lè tó ìmọ̀gìrìbì kẹ́ tó dé kì í yá kì í ṣe pé mo tún ẹjọ́ mi gbé dìde o mi tún ẹjọ́ kankan gbé dìde mi sì tó bẹ́ẹ̀ láti tún ẹjọ́ kankan gbé dìde o torí pé wọ́n ti bẹ̀ wá ọmọ àlè náà sì máa ń bẹ̀ tí ì gbà ìlérí ibú ẹni tó ń rò pé bí ayé ti pin ayé ò tí ì pin ayé wà lórí ayé orí ìrìn láyé wà ẹni tí ò tí ì kú gbogbo ọ̀rọ̀ fẹ́ni kankan ṣe yẹ̀yẹ́ o wàláì tàláì bó ṣe wà yẹn ara ní gbogbo ẹ̀ tó jẹ́ ọmọlúwàbí pẹ̀lú bó ṣe wà yẹn àfẹ́lérí ibú nìkan ló kù níbi tó wà yẹn ó máa dùn mọ́gẹ́ ọlọ́run mu ẹ̀mí ò sí níbi pé kéèyàn rí ìnira téèyàn bá ti bẹ̀ mí lórí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ó ti tán àgàgà obìnrin bá ti sọ fún mi pé ó ti tán fún gangan àfáàyà ẹjọ́ tán kódà kó má tó ọjọ́ orí ìyá yẹn tàbá ti ń pè é ní ìyá nìyá ń jẹ́ o àwọn òrìlà díbí mọ́ a lè lóyún nísìn kódà tí yẹn bá jẹun látọ̀ nísìn tí yẹn jẹun kan nísìn tí ó tètè pọ́ọ̀jì tí ó ń jẹun tètè wálẹ̀ nísìn ni arọ́mọ nìyẹn pé inú mi rí bí mi kátó wá pé ẹni tí ń lóyún sínú respect wà fún ìyá o respect tó ga ó wà fún ìyá o respect tó ga gan ó wà fún ìyá tí ìyá bá ti lọ́wọ́ sí nǹkan kan gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọ lágbàńlá ayé ó gbọ́dọ̀ rí pé ìyá nìyá ń jẹ́ o respect ńláńlá ló wà fún ìyá o tí ìyá bá ti sọ pé ó tó fún nǹkan ọmọ gbọ́dọ̀ yóò tó o kì í sì ìyá tó bí ọ nìkan ni mò ń wí o àwọn náà lóyún wa o àwọn náà tọ́ wa o àwọn náà fún wa lọ́mú o àwọn náà tá a bá soríire òfo tí wọ́n ní. bàbá tún lè ẹni tó ń pè bàbá ó tún lè rí ibi pẹ́ sí ìyá ò rí ibi kankan pẹ́ ọ̀rọ̀ ọmọ sí o bàbá tún lè bí ẹlòmíì o tí ọmọ kan bá pàdánù ayé ẹ̀ àbí bàbá ò jèrè ẹ̀ ó lè jèrè ẹ̀ lọ́dọ̀ ọmọ míì tí ẹlòmíì bí fún ṣùgbọ́n ẹni tá bá ń pè ní ìyá ẹ̀ rí ibi pẹ́ sí o ìyá ẹ̀ rí ibi pẹ́ sí o òfò tí tọ́wọ́ bá fi lè ṣòfò ìyá àwọn ò jèrè náà nu bàbá tún lè jèrè ń bò míì yóò níbò míì tó ti jèrè jọjọ ọmọ tó ṣòfò òun náà lọ so torí ẹ èmi respect ìyá gan so àti pé kí lọ́jọ́ orí tiwa náà kí làwọn gan jẹ́ we are nothing so wọ́n bọ́ ànábì wọ́n yasọ ànábì wọ́n lẹ́kọ̀ọ́ mọ́ ànábì wọ́n ká ànábì lẹ́yìn ọ̀kan ó tún ní Allahumma hidi qawmi fa innahum la ya'lamun so who am I ta lèmi jẹ́ tí wọn ò lè bú mi ta lèmi jẹ́ tí wọn ò lè sọ̀rọ̀ sí mi so they can abuse me anywhere but kí wọ́n bà mí lórúkọ jẹ́ òun la jà fún torí ọjọ́ ọ̀la ni torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà ni gbogbo kálukú náà tó jábí amọ ẹ bá wa consider ọ̀rọ̀ yẹn torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tiwa náà nígbà tó máa ń sọ pé adúrú mi mo ṣe irú nǹkan tó sọ pé mo ṣe yẹn tí mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ káàtẹ̀ ní tí yẹn ṣe ni sẹ́wọ̀n pé ìwọ̀gà èmi tí mo ṣe náà fi kàn mí mo tí mi ì dẹ̀ ṣe bẹ́ẹ̀ so pẹ̀lú gbogbo bí mo ṣe ń làkàkà tí ń sá káàkiri ayé tí mo ń build ara mi kalẹ̀ pétọ̀ tí yẹn bá tiẹ̀ kú tí ò sí bọ́dì lórí ilẹ̀ mọ́ orúkọ ó ṣẹ́kù orúkọ tó ṣẹ́kù náà ni wọ́n ti ń bàjẹ́ yẹn òun la fi bínú kìtìkì bí a ní kankan ṣe pẹ̀lú Abdulaziz mọ́ wàláhì ó ti tán yanyan gbogbo ohun tó ṣẹlẹ̀ lánàá yẹn ní tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni ní tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ni ní tí ìwé tán ti kọ síwájú George síwájú kóòtù ni so wọ́n dẹ̀ láti lọ ṣe procedure rẹ̀ ẹ̀rùn káwé ìlànà ṣe adájọ́ ẹ̀sìn mọ́ṣẹ́ lọ́ọ̀yà ṣe àwọn lọ́ọ̀yà wa tí a gbà àwa náà la gbà wọ́n àwọn dẹ̀ ti gbéwèé síwájú adájọ́ jọ́jọ́ sì béèrè fún pétọ̀ kéèsì tẹ́gbẹ́ síwájú mi yìí ń kọ́ so náà fi ní kán lọ gbé wá lánàá yẹn so wọ́n sì ti ń tẹ̀ ọlọ́run jẹ́ ó gba títẹ̀ ọlọ́run kú mọ́tà foríjà wa náà gbogbo àwa tí a rí bó ṣe lọ lánàá yẹn bó ṣe lọ náà nù àwa la pẹjọ́ yẹn àmọ́ àti ìgbé kó lé ẹjọ́ akànfẹ́nu sọ ní gbangba ta ẹnu yẹn sì kọ́ náà fi ń ṣe nǹkan lọ́dọ̀ àwọn kílọ̀kọ́ rẹ̀ tí ń jẹ́ àwọn amòfin ìyẹn láti tún kọ̀wé sí wọn náà ni
so wọ́n lè ti sọ bí wọ́n ó ṣe fún wọn pé kí lọ́ọ̀yà rẹ̀ kan kọ nǹkan kan ìmọ̀ ṣe pé kíní kan fáìlì bail application àbí kí wọ́n pè kán dẹ̀ ní kí wọ́n máa lọ lórí títí tọ̀dọ̀ mi náà. So assalamu alaikum warahmatullahi wabarakatuh. èmi ní ọmọ yín tó ń pè ní Sheikh Labeeb Agbaji. So mi ò já o mi ò sì ṣe kankan mọ́ ó ti tán yẹnyẹnyẹnyẹnyẹ kọ́ta ó ti tán o jazakumullahu kulla khairi. gbogbo abiyamọ ayé tí ẹ̀yin náà tẹ́ ń wo bó ṣe ń lọ ọlọ́run ní jẹ́ kí àwọn ọmọ tiwa náà kan kó sínú wàhálà ọlọ́run bá ṣàánú òun náà yóò fi ẹ̀mí àwọn màmá rẹ̀ àti àwọn òbí rẹ̀ àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n tó ń ṣe wàhálà lórí rẹ̀ láyà balẹ̀ la hawla wala quwwata illa billahi al-aliyyil orí ni mo wà àwa ń rí bí lọ à ń rí bí bọ̀ so òun wà lójú kan ọlọ́run tóun náà lẹ̀ yóò fún freedom. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Astagfirullah. Inala gofuro yimi astagfirullah inala gofuro yimi. SHEU LABEEB, mi ò fọ́ fún yín, mi ò kó yín jẹ, gbogbo ẹ̀yin àfà. Ṣùgbọ́n ẹyọ kan tí mo mú lára ti yín, ó ní pé first day tí mo ti rí yín, nígbà tí Àtàlọ́lọ́run ti kọ́kọ́ wá bẹ̀bẹ̀, mo ti ṣe show tí mo ní mo rí ìjẹ́ ìbẹ̀rù ìyá, àpọ́nlé ìyá, mo rí gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ìyá. This will be the third time I will say it on my show. But I was so surprised nígbà tí Àtàlọ́lọ́run ránlẹ̀ tó ń yíra ẹ̀bẹ̀ tẹ́ jókòó. Ìyẹn bí mi nínú púpọ̀. Lẹ́yìn yẹn ẹyọ kan tí mo rí mú lára yín nìyẹn. SHEU LABEEB, bẹ́ẹ̀ ṣe forí jì Àtàlọ́lọ́run yìí, ṣé ẹ rí pé ti fẹ́ fọ́kòkò ọbẹ̀ àwọn kan? Ẹ fẹ́ fọ́kòkò àwọn ọbẹ̀ kan. Torí wọ́n sọ pé bẹ́ẹ̀ ṣe mú yìí next case ẹ̀ October 20 ní next case ẹ̀ October 1 million ní wọ́n ti ń dá ẹjọ́ kádájọ́ tó dá ẹjọ́. Àmọ́ pé máa bọ́ta. Ṣé bí mo sọ fún yín jọ́ kìíní àná, mo ní lórí íńtánẹ́ẹ̀tì a máa gbé yín síta. Àtàfà àtàwà táàfà tá ń post picture yín a máa gbé yín síta. Íńtánẹ́ẹ̀tì máa fún wa lówó, èmi ò kí ń purọ́ ẹ̀. Ṣùgbọ́n orúkọ tí yín ló ń bàjẹ́. Mo ní ẹ̀yin ń ṣiṣẹ́ àwa ń gbowó oṣù yóò bá fòrò rẹ. Ẹ̀yin máa náwó fún lọ́yà. Káwa máa post ẹ̀ ká máa fi gba owó. Bó tẹ̀ jẹ́ pé mi ò tiẹ̀ post ẹ̀ mọ́ torí lọ́dọ̀ mi gbogbo nǹkan kọ́ lówó. Mi ò post videos yín mọ́. Until when this was sent to me this morning. Mo ní ẹ sọ̀rọ̀ níbi bí. Ṣé àwọn ọmọ pẹ̀lú fẹ́ fọ́kòkò àwọn ọbẹ̀ àwọn kan? Àwọn ọlọ́yẹ̀ orí íńtánẹ́ẹ̀tì, àwọn adájọ́ orí íńtánẹ́ẹ̀tì tó ní SHEU LABEEB tuntun gbé kéèsì dìde lẹ́yìn eléyìí ọdún 20 kíní kan ó tún lọ kóòtù ó tún jẹ́ kíní kan. Àwọn adájọ́ yẹgi pé ìmáàmù Adépọ̀jù àbí kí ló kọ tí àbí àfà Adépọ̀jù wọ́n lẹ́yìn náà ń gbé murder of all cases bọ̀ l'Ọ̀ṣun state. À ń retí murder of all cases ti yín ẹ̀yin náà lọ ṣí fáìlì ti yín. Tẹ́ ẹ bá gbé murder of all cases jáde tán kẹ́ tún wá gbé father of all cases kẹ́ tún wá gbé jáde. We will be posting it for record purpose. Gbogbo ayé ló máa rí 20 ọdún lẹ́ni gbọ́ngbọ́n lókè òkè gbọ́ngbọ́n. Picture ló ti yà ní America 1900 wọ́n sì ń ṣú ẹ̀. Nígbà tí ò ní sí eyín mọ́ lẹ́nu èmi àti yín wọ́n máa ṣú ẹ̀. Wọ́n lẹ́nu ẹ̀yin náà fẹ́ gbé murder of all cases dìde. Kódà ẹ lọ gbé grandpa àbí grandma of all cases dìde lórí ọ̀rọ̀ Àtàlọ́lọ́run ẹ lọ gbé dìde. Nobody is begging you again. Nobody will beg because nobody is begging. Ṣé ẹ̀yin náà ti wá rí wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ? Ṣé pé SHEU LABEEB sí ṣé pé wọ́n fò jáde? Àwọn náà fò jáde. Lórí show ẹni tó ń tú náà sí tó ń fún náà sí tó ń fún gbogbo ẹni fún. Àrí tó pe nọ́mbà yín tó lẹ́gbẹ́ tó pe nọ́mbà yín. A wo fídíò yẹn wọ́n send ẹ̀ sáwà náà pé tún wò ṣé agbóhùn yín. Àmọ́ mo rí pé níbẹ̀ yẹn fọpọlọ sọ̀rọ̀ ẹ dẹ̀ fọpọlọ dọ́ọ̀jì ẹ̀ àsọmọ gbòòrò concern ẹ dọ́ọ̀jì ẹ̀ ẹ ṣẹ́ǹkì ẹ̀ mẹ́gbẹ̀ẹ́ kan ẹ ṣẹ́ǹkì ẹ̀ because ẹ̀yin gan ti rí pé ó fi yín cash out ni ẹ̀yin lẹ máa náwó orúkọ yín ló máa bàjẹ́ orúkọ tí ẹ ò sínú rẹ́kọ̀dù àwọn ọmọ yín ó ń protest àwọn ọmọ tí ẹ sínú ilé
ṣùgbọ́n tá bá ti rí àwọn ọmọ Shehu Labeeb ni ẹ má dọ́dọ̀ wọn o. Àmọ́ òun dẹ̀ ń ṣe bí ẹni pé òun wọ èèyàn Ọlọ́run. Inú mi dùn wípé ẹ ń fò káàkiri nínú ayé, ẹ ń tọ́jú àwọn ọmọ yín torí ọjọ́ ọ̀la. Inú mi dùn sẹ́yọ kan yẹn. So ẹ mọ̀ pé àwọn yín lọ́jọ́ ọ̀la. Ẹ ṣeun. Nígbà tẹ́ mọ̀ pé àwọn yín lọ́jọ́ ọ̀la yẹn, tẹ́lẹ̀ ti jáwọ́ nínú kéèsì Abdulaziz Talọlọ́hun, ẹ jáwọ́ tán pátápátá. Torí ẹ̀yin náà sọ pé ẹrú ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wa. Bíbélì ní ta bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, ó ní ta ló lè dúró. Tí Ọlọ́run bá fẹ́ ṣe àmì ẹ̀ṣẹ̀, ṣẹ́yin lè dúró, ṣé mi lè dúró. Ṣé àfáà Adépọ̀jù kíní kan lórúkọ wọn, àfáà Adépọ̀jù ṣó lè dúró tá bá bẹ̀rẹ̀ sí ní ṣàmì ẹ̀ṣẹ̀? Báwo lèèyàn ṣe ń mì, lèèyàn ṣe ń rìn torí ò ní mì lọ́rùn? Gbogbo ẹni tó ń sọ pé Talọlọ́hun, òun ni ó kú sí, òun ni ó ṣe kíní kan, ẹ bá mi béèrè lọ́wọ́ wọn. Mo bì kan wípé tó bá jọmọ tiẹ̀ ló ṣẹ̀, wàá ní kán lọ pa. Ó lóun ò ní bírù Talọlọ́hun lọ́mọ. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣọ́mọ ẹ̀ ò ṣe àgbàlagbà rí. Ó lóun kọ́ àwọn ọmọ tòun. Mo wá tún wá bí wípé ṣọ́mọ ẹ̀ ò gbá bọ́ọ̀lù ní títì lu àgbàlagbà. Ṣé wọ́n mú ọmọ ẹ̀ sọ́wọ́ kẹ́jẹ́ ẹ̀gbẹ́? Àìmọye ẹni tó ní agbára nínú ayé. Apáàtì pé à ń gbéyàn lọ sí kóòtù tí wọ́n tán nínú ayé. Wọ́n tán pátápátá sínú ayé. Wọ́n wá agbára nínú ayé, wọ́n dẹ̀ rí agbára. Tí àwọn ọmọ èmi àti yín, àbá ń tẹ̀lé àwọn ọmọ wa lọ sí school ni. Tẹ̀lé àwọn ọmọ wa lọ sí school. Tí wọ́n á gbá bọ́ọ̀lù lu àwọn ènìyàn. Á dẹ̀ wò wọ́n báyìí, á dẹ̀ mójú kúrò. Wọ́n á dẹ̀ fojú fò. Láwọn tó ń jẹ́ alágbára. Láwọn tó àwọn adájọ́ tá gbẹ́jọ́ lọ báyìí, tó bá pàdé ohun tójú bá kojú, ẹnu máa rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ni. Tí àwọn adájọ́ máa sọ ọ̀pálẹ̀ fún, wọ́n á pàdé àwọn ọmọ wa nínú ayé. Wọ́n á kọlù wọn. Ọlọ́run má jẹ́ àtẹ̀ṣọ àgbà mọ́lẹ̀. Àìmọye aṣọ àgbà tá ti tẹ̀ mọ́lẹ̀. Ṣé bá rí ẹ̀yọ́nú àwọn àgbàlagbà ni. Èmi àti mọ̀ bí ta ti ń ṣẹ̀ ni. Nínú ọ̀rọ̀, nínú ìṣe. Inú mi dùn pé ẹ ṣàdúrà, Ọlọ́run má jẹ́ àṣìṣe, Ọlọ́run má jẹ́ àṣìsọ. Kò sí bí èèyàn ṣe fẹ́ dù tó. Tó yẹ fẹ́ mọ̀ ṣe tó, ẹ láfẹ̀ẹ́ tá yóò bá ṣọ́. Definitely wọ́n ṣọ́ Talọlọ́hun ni wọ́n ṣe mú. Bẹ́ẹ̀ náà, bí àwọn kan ṣe ń ṣọ́ Talọlọ́hun tí wọ́n fi mú Talọlọ́hun, bẹ́ẹ̀ làwọn kan ń ṣọ́ èmi àti ẹ̀yin, including ẹ̀yin tẹ́ mú Talọlọ́hun, àti agbẹnusọ orí íńtánẹ́ẹ̀tì oníkòbókòbó tó sọ downfall of èèyàn kan di iṣẹ́. Mi mọ̀ bí ṣe máa sọ ní Yorùbá ni. Wọ́n ní they rejoice in my iniquity. Nínú ìpalára mi àbí ìṣubú ni kí n pè, wọ́n ń yọ̀. Nínú àwọn tí wọ́n pé ká sọ Talọlọ́hun yìí ká fi yọ̀, ká fúnná sí. Mo ń woṣú ẹ̀ lánàá tó sì ń lérí fún kankan. Tó bá ti dé náà, lẹ́yìn tó bá ti dé lọ́ọ̀ tó bá kíní kan tó bá fún ní bẹ́ẹ̀lì bí ẹni pé òun ládájọ́. Àwọn ṣe wá bẹ̀rẹ̀ kéèsì Shehu Labeeb. Shehu Labeeb Mẹ́kà tẹ́ lọ àbíbo ilẹ̀ lọ Sáúdí tẹ́ lọ tẹ́tí dé. Ó yẹ gbé láwà níyìn kalẹ̀. Kẹ́ tún wá bẹ̀rẹ̀ ẹjọ́ mi, kẹ́ wá bẹ̀rẹ̀ kéèsì mi. Ẹni tó bá méwúrẹ́ so mọ́lẹ̀, ó máa fún ní pákí. Bàbá mi ló sọ fún mi pé gbogbo ẹni bá ti gbọ́wọ́ lé ọmọ ọlọ́mọ lórí, ó lóun náà ò ní lọ́bì kan. Gbogbo ẹni bá ti ń koná mọ́ àrò aláàrò, títí ẹ máa fi jóná òun náà ò ní mọ̀. Ṣùgbọ́n mo láìkì yẹn dọ́ọ̀jì ẹ̀. Ẹ ṣẹ́ǹkì ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ fẹ́ kí ti yín jóná. Ẹ̀yin náà kò wún kí ti yín jóná. Pápápá ẹ yá ṣe ọmọ yẹrí yẹ òkò ń bọ̀ o. Ọmọ yẹrí yẹ òkò ẹ yá yẹrí yín. Kó má fi òkúta fọ́ yín lórí. Ohun tá à ń sọ ni. Ohun tá à ń sọ fún yín lélẹ̀. For how long lẹ máa continue? For how long lẹ bá fi tẹ́ fẹ́ sílẹ̀ kẹ́ wá continue? Ẹlẹ́ ti foríjì ni o. Ẹni náà láàgọ̀ fún ọ̀rọ̀ yìí mi lọ ọba Ọlọ́run. Bẹ́ ṣe wá foríjì. Ẹ foríjì délẹ̀ ni o. Torí Ọlọ́run ọba ò bímọ, ṣùgbọ́n ó bí ẹ̀san.
bẹ́ẹ̀ sọ pé ti foríjì ẹ ṣàforíjì yẹn délẹ̀ pátápátá yányán kó tán nínú yín sàbàdà. Àwọn ẹ wá fẹ́ gbọ́ o, SHEU LABEEB, SHEU Adépọ̀jù àbí àfà Adépọ̀jù àbí mama Adépọ̀jù lẹ́yìn àti lè sọ̀rọ̀ tí yín sìn torí à ń retí mother of all cases tọ́lẹ̀ yìí fẹ́ gbé dìde, à ń retí kẹ́ gbé dìde àti grandpa of all cases à ń retí kẹ́ gbé yẹn náà dìde. So àti ráyè sọ̀rọ̀ kan nípa tí yín nísìn. SHEU LABEEB ẹ wá tí rí nǹkan kan o, ayé ti mọ̀ pé yẹn àti ta lọ́lọ́run ẹ ti ní pàǹtá. Ta lọ́lọ́run bá so pẹ́kẹ́ nísìn wọ́n máa mú fídíò ẹ̀ wá fún yín o. SHEU LABEEB ẹ fẹ́ fi bí pa àwọn kan ni, àwọn kan tí wọn ò ṣiṣẹ́ tó yẹ pé Facebook yìí àríjẹ nínú mọ̀dàrú làwọn. There are many content creators tó yẹ pé wọn ò ṣiṣẹ́ mi, iṣẹ́ Facebook ni wọ́n ṣe tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa nínú ayé. There are many content creators, there are many comedians lórí internet tí wọ́n fi iṣẹ́ ìjẹun tí wọ́n fi ń ṣe àlùbáríkà. Bẹ́ẹ̀ náà làwọn àgbákò kan wà tó yẹ pé iṣẹ́ yìí orí content orí Facebook yìí làwọn fi ń ṣe àgbákò, wọ́n fi ń da ayé ẹni rú. Ẹ fẹ́ gbọ́ SHEU LABEEB ṣe bẹ̀rẹ̀ ni o. Ògún gbọ́ àwọn fídíòs ta lọ́lọ́run nísìn tó bá wúkọ́ pẹ́kẹ́ wọ́n á gbé wá fún yín pẹ̀yìn ló ń bá wí. Tó bá yàgbẹ́ pínkín wọ́n á gbé wá fún yín. Fídíòs àwọn èèyàn kọ̀ọ̀kan àtolórí ìṣà àtoníkiri gbà àtàláwù wọ́n á máa gbé wá. Ṣe bẹ̀rẹ̀ sí ní wo fídíò ni. Lágbájá kọrin wọ́n á ní tọ̀hún ló ń bá wí, tàmẹ̀dó kọrin wọ́n á ní tọ̀hún ló ń bá wí. Àwọn tí wọn ò mọ̀ yín tẹ́lẹ̀ wọ́n ti di fáǹsì yín o, ṣùgbọ́n ẹ rántí èbú àlọ́ ní tàun kábọ́ tanú ẹ ní. Wọ́n á máa gbé fídíò ta lọ́lọ́run wá fún yín nísìn because wọ́n máa tó fẹ́ kẹ́ gbé kéèsì míì dìde. Tó ta lọ́lọ́run máa jáde ó tún máa sọ̀rọ̀ o. Kódà bó wúkọ́ pẹ́kẹ́, kódà bó jẹun, kódà ta lọ́lọ́run bá ṣe gbá wọ́n wá bá yín wá lẹ́yìn ló ń bá wí. Because àwọn fẹ́ kẹ́ tún gbé kéèsì míì dìde káwọn lè róúnjẹ jẹ ní o. Ẹ̀yin lẹ máa náwó. Àkáǹtì yín la máa kọ́ sí. Ojú ẹ̀ la máa fi máa wò ìyàwó yín. Àwọn ọmọ yín ojú ẹ̀ la máa fi máa wò wọ́n. Àtẹ̀yìn fún ara yín. Mi ò ní ẹ má jà fẹ́tọ̀ yín. The last but not the least tẹ́ sọ wípé torí àwọn ọmọ yín torí ọjọ́ iwájú lẹ ṣe dìde sọ̀rọ̀ ta lọ́lọ́run lẹ ṣe fọlọ́pàá gbé. Èmi ò ní ẹ má jà sí yẹn. Mi ò ní ẹ má jà sí yẹn. To protect your name wípé ẹ bá wèrè sùn. Oh fine. Ó lè bá wèrè sùn. Bí gbọ́ information bí kan. Ẹ lè sọ pé ẹ bá wèrè sùn. Ẹ ti lọ ilé ẹjọ́. That's okay. To protect your children, your image, your family image and your children image. That's fine. Mi ò bá yín jà sí yẹn. Èmi náà ò bínú sí yẹn. Àmọ́ jẹ́ kí n sọ kíní kan fún yín. Lẹ́yìn ilé, ẹ jẹ́ kí gbogbo ẹ lọ sódò kó lọ mú mi. Ẹ lè fẹ́ ga nínú ayé kẹ́láyé ò ní bú yín o. Ẹ lè fẹ́ ga nínú ayé kẹ́láyé ò ní sọ̀rọ̀ yín o. Ayé á sọ̀rọ̀ yín. Ẹ̀yin lẹ tọrọ kẹ́ ga nínú ayé. When bá ti ga nínú ayé, ayé á sọ̀rọ̀ ẹ̀. Ayé máa rí wí nípa ti yín. Wọ́n sọ ti Jésù ni. Ẹni wọ́n lé ànábì lóko lé ẹ ní sọ́ọ̀dì lẹ́yìn. Ṣé bí mo sọ nínú fídíò mi, àwọn ọmọ àlè tó ń wò mí tó tún máa wò mí nsìn. Mo sọ pé wọ́n lé ànábì ní sọ́ọ̀dì lẹ́yìn. Mo ní lọ́yà mélòó ni ànábì gbà. Bẹ̀rẹ̀ sí ní bú mi. Ó bẹ̀rẹ̀ sí ní bú mi. Ṣé bẹ́ẹ̀ ti sọ nísìn ẹ ti fẹ́ nára yín sọ. Àwọn náà gbọ́. Ọmọ àlè ni wọ́n máa wo show yìí. Wọ́n wà bí wọ́n máa wò. Wọ́n á wo show mi. Wọ́n lè máa mo block wọn títí gan. Wọ́n tún wá sí inbox mi. Why did you Yorùbáwùyí, I am playing with you. Why did you block me? Because mi ò fẹ́ nonsense. Mother of all cases là ń dúró dè báyìí. Àti father of all cases. Àti grandpa àti grandma of all cases. Ó là ń dúró dè. Àwa wà ńbí. À ń wò yín. Àwọn lọ́yà náà dẹ̀ ti ṣí ṣọ́ọ̀bù wọn. Àwọn náà ń ṣàdúrà. Gbogbo lọ́yà tẹ́ ń wò yẹn. Àwọn náà ń ṣàdúrà o. Kódà mí ń ṣáájò nínú wọn. Ṣáàtì jẹ àti mú yìí. Ẹni ẹlẹ́ni tó lọ school ṣé kò ní rọ́nà lọ ni. Àwọn náà á jẹun. Yorùbáwùyí lórúkọ tèmi o. Yorùbáwùyí ni mò ń jẹ́. Ẹni a wí fún ọba jó gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jó gbà. Ìtawá dẹ̀ sọ fún tó lóhùn ò gbọ́ tó lóhùn ò gbà. Irú wọn máa ń tọwọ́ àbámọ̀ bẹnu ni. Wọ́n máa ń padà kọ àgbẹ̀yìn ayé wọn ni. Àwa ò bínú sẹ́nìkan.
béèyàn yàn ń bínú àwa ò mọ̀ àmẹ́jà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o no champion forever alágbára lẹ́ni ọ̀lẹ ní bódọ̀là alágbára bìkan ọ̀lẹ bìkan ni ṣe fẹ́ kára àwọn ọmọ yín ká máa sá ni ṣe fẹ́ kára sọ fáwọn ọmọ wa pé má dé tó àwọn ọmọ lágbájá o ṣé ń tẹ́ fẹ́ nìyẹn ẹ continue. Yorùbáwùyí ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí Yorùbáwùyí lórúkọ tèmi if you are seeing me for the first time tó bá ti mọ̀ mí I am the one and only Akalulu of Yorùbá land o adáwọn ọ̀lẹ Yorùbá ọmọjọ ọmọlọyọ olóyè tí ò pé méjì. If you are watching me for the first time ṣáà tẹ subscribe button lẹ́gbẹ̀ẹ́ kan notification bell wà lẹ́gbẹ̀ẹ́ gbọ́wọ́ lé tá bá ti mú wá ẹ máa rí orí ìkànnì yìí la wà àwa wà ń bí láti wá mú wá fún yín ẹ fẹ́ gbọ́ mo nífẹ̀ẹ́ yín ẹ̀yin fans mi ni mo bá wí o mo nífẹ̀ẹ́ yín God bless you I love you so much ẹ jọ̀ọ́ next show fún wa dàbọ̀.